Bàbá ẹ̀kẹ́ yín ló ṣe jọ́mújọ́mú yìí. Ẹ wo. Bàbá abá yín dáadáa. Àdúpẹ́ lọ́wọ́. A rí pé abá yín pẹ̀lú ayọ̀. Mo dúpẹ́ lọ́wọ́. Abá yín pẹ̀lú tùnú. Mo dúpẹ́ mọ́. Ọlọ́run á máa darapọ̀ mọ́ yín. Àmín Jésù. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ó di dandan bá a ti máa ń bẹ̀yìn wò ní gbogbo ìgbà. Ní tọ́wọ́ yín o. Ọlọ́run gẹ́gẹ́ bí màmá kan ṣe ṣàdúrà olúwo máa dájú fún yín o. Bàbá àwa bẹ̀yìn wò àwa ṣe yín ní pẹ̀lẹ́ wípé ká kí yín dáadáa. Bàbá wọn ní ká kí yín dáadáa, wọ́n ní ká kí yín tológun wọ́n ní ká kí yín tẹ̀lẹ́sọ̀ wọ́n ní ká kí yín ti àlàáfíà wípé ṣe dáadáa ni. Inú tán ní ká wá bí yín náà ní bàbá bó ní àbọ̀ ilé ìwòsàn tí ẹ lọ ǹjẹ́ lè sọ ní ṣókí kí làbọ̀ tí ẹ bá bọ̀ ní ilé ìwòsàn. Ṣẹ́rí ségesège ó wà nílé ìwòsàn yẹn because tẹ́ bá rí just of recent wọ́n làwọn kan wá da state house lù bóyá rántí tán làwọn àjìjàngbara àbí nǹkan kan wọ́n kọ́ sọ pé inú usage yẹn náà fi ṣe hideout. Ká tiẹ̀ wá bàbá ẹ jẹ́ ká ṣe báyìí bó ni kí ni ǹjẹ́ ẹ rí ìtọ́jú gbà ní ilé ìwòsàn nígbà tí ẹ lọ. Ètí mò ń bábọ̀ náà ni pé wọ́n ní kí n pé ẹ̀jẹ̀ mi kò tó ń gbà yẹn mo wá lọ ṣe ẹ̀jẹ̀ yẹn so. Kí àwọn ènìyàn kan má bínú nẹ́tíwọ̀kì ní ṣe ségesège bàbá gẹ́gẹ́ bí ẹ ti ń sọ lọ. So àwa lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yẹn lóòótọ́ kò tó wọ́n dẹ̀ sọ mí ní usage pé tẹ́jẹ̀ mi ò bá tó dáadáa nǹkan tán fẹ́ ṣe àyẹ̀wò tán fẹ́ ṣe. A ní ká tún sún síta díẹ̀ nítorí nẹ́tíwọ̀kì ń ṣe ségesège. Bàbá gẹ́gẹ́ bí ẹ ti ń sọ lọ jẹ́ ká gbọ́ ní ṣókí kí ni àbọ̀ ilé ìwòsàn gangan. Àti ìrìnsẹ̀ so Monday mo fẹ́ lọ ṣe torí mo ti gbẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ yẹn tó Monday wọn. Ó ti wá. Bàbá nẹ́tíwọ̀kì ni kí Ọlọ́run ṣàánú wa k'Ọlọ́run gbà wá lọ́wọ́ nẹ́tíwọ̀kì yìí. Àmín. A bá gbogbo ogun nẹ́tíwọ̀kì abọ́ òwí lóko Olúwa. Bàbá bí ẹ ṣe ń sọ lọ. Okay so Monday mo fẹ́ lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yẹn. Ẹ lọ ṣe àyẹ̀wò ní ọjọ́ Monday. So bóyá o ti tó ohun tó ń fẹ́ ní. Nínú àwọn ìtọ́jú èyí tẹ́ ti ń gbà tẹ́lẹ̀ níbo ni ìlera ara yín dúró dé lákòókò tá a wà yìí. Ìlera ara mi ní sọ pé kò wà òkè èèyàn gbọ́dọ̀ parọ́ níwájú Ọlọ́run bọ ẹsẹ̀ tí mi tí ì fi nìyẹn àti egbò. Lórí tẹsẹ̀ yẹn gangan náà ni bàbá bàbá Ọlọ́run á gba gbogbo lórí nẹ́tíwọ̀kì náà pàápàá. A ti mọ̀ gẹ́gẹ́ bí ẹ ti sọ wípé lórí ẹsẹ̀ yìí náà ló kù a sì gbàdúrà fún yín pé Olúwa gbé yín dìde ní ayọ̀ àti àlàáfíà. Ẹgbẹ́ òní ìtọ́jú olóṣooṣù ṣé gbogbo ẹ̀ ń lọ déédéé tí gbogbo ẹ̀ ń lọ ṣé wọ́n ń tọ́jú yín dáadáa. Ìyẹn ni kókó àwọn ẹni tán kó tì mí wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n kò sówó. Bàbá. Then ìkan nínú wọn ti lọ nítorí ó nípèníjà ara náà so ìyẹn ti wá lọ. Ok ó sáré lójọjú sílé. No. Ó ti lọ pápátá because òun náà ní àìsàn tó ń dààmú ẹ̀ so nísìnyí báyìí mo wá ní ìdí ẹnì kejì. Gbogbo ètò yẹn pátá òun náà ni a máa ṣe kò sí ní tó wù wá bíi ìwà láyé yín gangan ló wù wá kẹ́ ẹ wà lálàáfíà kẹ́ ẹ wà ní pípé bí bàbá wa ṣe fẹ́ nìyẹn a sì gbà ládùúrà lórúkọ Jésù gbogbo tó ń dàgbà ara yín dúró pátá ni ó gba àtúnṣe. Àmín Jésù. Bàbá bó wá ni àwọn ṣé wọ́n ti ń pè yín bẹ́ẹ̀ni ẹ̀yin náà ti ń pè wọ́n. even àǹtí mi ẹ̀tàn bí tẹ̀lé mi ẹ̀tàn bí tẹ̀lé yẹn àwọn ọmọ mi gan wọ́n pè mí báwo lára yín o máa rẹ̀ sọ fún wọn pé àṣewà lẹ́nu ẹ̀ o ó yàtọ̀ sí tẹ́lẹ̀ tí káàtì ẹ̀ pé. Bàbá kò sí ní tó dàbí kí ìrẹ́pọ̀ wà nú ẹbí tí ìrẹ́pọ̀ bá wà nú ẹbí a máa dùn
ẹbí a máa dùn wò bọ́ tí kò dáa kí àwọ̀ wà ní ẹbí a sì dúpẹ́ wípé gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin yẹn Ọlọ́run ti bá wa yanjú ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Bàbá ìpele tó wá kù náà ni wípé kí gan ni tó kàn. ṣe rí ìpele méjì ló kàn báyìí. nẹ́tíwọ́ọ̀kì ń pọ̀ nẹ́tíwọ́ọ̀kì ń fluctuate. nẹ́tíwọ́ọ̀kì ń sọ ohun náà kó lọ gbọ́ owó tí ó ti wá dúró báyìí. bẹ́ẹ̀ ni sà. ó ti wá. ẹ bá ń wá gàgà fún ìjókòó tí lọ wọn. mo ń ṣe nǹkan lọ́wọ́ ni. ó ti wá. nẹ́tíwọ́ọ̀kì ẹ́ ṣé Facebook wà mẹ́rin kò sí ń bẹ́ẹ̀ lọ ké ẹ̀yin lè ṣá iPhone yẹn wà nílé iPhone kan báyìí ṣó ti wá sorry ẹ má bínú so concern my first concern is up till date mo ṣe ń sọ pé mi ì tí ì rí family bàbá kankan. ó ti wá. bí nǹkan bá kún náà ti bí náà tẹ̀ wá lórí ìpè yẹn tí a ṣe ó ti wá ṣe mọ̀ ó náà. Then Facebook, please take it easy with us. Mo rò pé àwọn kan ń tàǹpà àwọn kan ń ṣiṣẹ́ lórí bẹ́ẹ̀ lómi ń tọ́ ọ̀bọ̀ o ò lè tọ́ ọ̀bọ̀ péèjì wa péèjì Jésù ni so ògo ni fún Jésù. Tẹ́ bá wo bàbá dáadáa is doing well Ọlọ́run gba ògo ẹ ó ti wọ́n wà lójú kan náà so ẹni tí ó ń kọ́kọ́ ń sọ̀rọ̀ ẹni pọ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ so ẹ ó ti bàbá òdo lójú kan náà ẹ wo bàbá lápòjú wọn dáadáa ṣàlàfíà ni bàbá. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣé ń jẹun. àmọ́ ń jẹun obìnrin pé kò sínú ni ẹ̀kọ̀ọ̀kan èèyàn máa ronú. kí ló dé tẹ̀ ń ronú bàbá. kí ló dé bàbá. ó pọ̀ sí ẹ̀. wà ní bàbá ní ẹ̀kọ̀ọ̀kan yóò mọ̀ ronú kí ló dé. kí ló dé tẹ̀ ń ronú kí ló dé. so many things ni o so many things n téèyàn ṣe tẹ́lẹ̀ tí ò lè ṣe mọ́ nǹkan téèyàn ṣe tẹ́lẹ̀ tí ò lè ṣe mọ́. n téèyàn lè ṣe tẹ́lẹ̀ téèyàn ò lè ṣe mọ́. mi ní parọ́ mọ́. bàbá ó wáyé kẹ́ máa dúpẹ́ wà láàyè yín in tó ṣàwọn kan ò tó eléyìí bàbá bẹ́ẹ̀ni wọ́n ti kú. ẹ jẹ́ ìgbé ọ̀rọ̀ ìrònú lábàlẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹ̀ ń ronú àbí. wọ́n dẹ̀ ní tẹ́rù bá mọ núrò. tẹ́rù bá mọ núrò. amọ̀pẹ́ dá. báwọn mi. mi kì í béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ju pé àánú. ẹ kì í béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ju àánú. àánú Ọlọ́run kò ṣàánú fún yín. ẹ̀yin èèyàn wà o gbogbo ìgbà tẹ́ bá ti láǹfààní àti wo bàbá kinní kan ní kẹ́ ẹ máa bá wọn béèrè kí náà pè é sìn. àánú tó ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ àánú tó borí ohun gbogbo aláàánú àtolórí ọ̀fẹ́ ní Ọlọ́run láti dárí àìṣedédé wa jì
inú mi dùn sí tí bàbá sọ o wọ́n ní àdúrà kan làwọn máa ń gbà ìbéèrè kan làwọn máa ń béèrè lọ́wọ́ kí lè náà pé o àánú bàbá àánú yẹn ó dẹ̀ sọ̀rọ̀ fún yín délẹ̀ bàbá sún èbèbè àánú yẹn á sọ̀rọ̀ fún yín délẹ̀ èmi fẹ́ gbé ọlọ́ǹga because ọjọ́ táwa lọ bá wọn ní Ìgbò Èkìtì àbí ọjọ́ táwa lọ bá wọn ní Adó Èkìtì ní èrò tènìyàn èmi ò kí bàbá tí lè wà láyé gàdàrọ́ ní èrò tènìyàn bet Ọlọ́run tó ní ẹ̀mí gbogbo ènìyàn lọ́wọ́ Ọlọ́run sì ni wọ́n fi ṣe láyé ta ló dẹ̀ mí yín sí bàbá now mo ìbéèrè bíi mẹ́ta mo fẹ́ béèrè number 1 bàbá ọjọ́ tí mo ti ṣe fídíò tí mo ní àwọn kí ni group àwọn family yín pé àárí wọn bàbá títí di àárọ̀ yìí ní ìrìkẹ́ nìkan wọn ó yọjú sí yín. ṣé mọ̀ pé pípé yẹn pípé tẹ́ ní kí n pè kí n mọ̀ dagun la òun ló jẹ́ kí n mọ ohun tó ń ṣẹlẹ̀ láàrin ẹbí àǹtí mi ti wà hospitalized láti. sísítà yín náà wà lọ́sítù. tọ́ǹbì yín tẹ̀lé. tọ́ǹbì yín tẹ̀lé ńgbà táyìn kàn sí wọn. wọ́n kàn ń rẹ́rìn ni. ńgbà tẹ́ ẹ pò wọ́n kàn rẹ́rìn ni. wọ́n ní gbogbo ọ̀rọ̀ pásítọ̀ ló yé àwọn. wọ́n níbẹ̀ dìbí táwọn wà àwọn ò lè dìde. wọ́n níbi táwọn àwọn aláwọ̀ lè dìde Olúwa kó fi ogun àìsàn bú. àmín Jésù. so òótọ́ lòwe àwọn Yorùbá pé ẹni téèyàn ò bá rí kéèyàn má bínú sí i bàbá àti ẹ̀gbọ́n ti sísítà yín Ọlọ́run yóò mú ọ dáadáa àní bó tiẹ̀ jẹ́ nìkan nínú fámìlì ẹnìkan. ṣé wàá rẹ ẹni tó lákànjú gan ẹni tó lákànjú tó bá mi kẹ́rù wá bí ó sì promise mi lálẹ́ àná pé anytime tó bá ti wà lọ́wọ́ tó máa wà máa ní kó máa wọrí pé kó wá pé bóyá kí n tọrọ owó mọ́tò àwọn onílàyé láyé. àmọ́ rántí pé fámìlì yín kan lè wá gbà yẹn tí tájọ kí ló bá yín ṣe náà tájọ kẹrù wá bí bọ̀dá kan báyìí àbáwọn kan ni ọ̀tọ̀lẹ́ni yẹn ọ̀tọ̀lẹ́ni tẹ̀ tó sọ báyìí. lásìmọ̀ wa ló tẹ̀lé ẹrù wa. náà ẹ jẹ́ nǹkan sọ ẹ̀yin ẹjọ́ ọmọ bíbí bàbá ṣe ń pé àwọn ọmọ yín gan ọmọ mi tí rí wọn bí. ẹ ti rí wọn ẹ ti rí ẹyọ kan níbi ókè ó ti wá ọkùnrin kan ti wá ibẹ̀ ó ti pẹ́ o tá a gbé láyé wáyé tí ó ti wá wá mọ́ yóò dá fún yín mà ẹ rọ̀ wọ́ lọ wáyé tí wọ́n ti wá wá mọ́. tí n bá sọ fún yín wọ́n ní kálukú àbí tiẹ̀ lára. mo mọ̀ ṣe wá rí bí gbogbo nǹkan bá àti lè pọ̀ tó bó tilẹ̀ ò kí ìjì pọ̀ tó kí làkọjá pọ̀ tó irú bàbá wa yìí àwọn tá a jẹ́ fámìlì bí ó bó tiẹ̀ jẹ́ ẹ̀kan lóṣù méjì kẹ́nìkan wá wò wọ́n kódà Ọlọ́run ní járí dààmú o kódà kó jẹ́ pé bóyá owó mọ́tò sáfẹ́rẹ́ fún ẹlòmíì lẹ́yìn tí mo mọ̀ pé Ọlọ́run tiẹ̀ ní jẹ́ mo kàn tiẹ̀ fi sọ̀rọ̀ ni pé ká wá ní bóyá ẹnìkan ń bọ̀ bóyá ó jí ọmọ bóyá tó ti ń bọ̀ jìnnà kí ló dé lílàwọn owó mọ́tò tèmi bá mọ̀ pọ̀ ń bọ̀ láti wá máa wà láfíà bàbá ṣe mọ̀ pé ìgbà míì tó bá rẹ́ èèyàn téèyàn bá ń rí ẹbí ara tún máa yá téèyàn bá ń rí ẹbí téèyàn bá ń rí èèyàn ọkàn èèyàn tún balẹ̀ so àwọn méjì ló ń tọ́jú bàbá ẹnìkan ṣe lọ lánàá ni àbí àǹtí Bọ́lá ìgbà wo lẹ́yìn ẹ lọ. ìjẹta àmì ìjọ yẹn jọ ẹ̀. ó lọ lọ́jọ́ òun náà àǹtí ẹ̀ lọ́jọ́ òun. wọ́n lọ lọ́jọ́ Wednesday. bẹ́ẹ̀ sà. Wednesday jẹrin. bẹ́ẹ̀ sà. so ṣé tí wàá wáyẹn mi torí ẹnìkan ò lè àbí sẹ́yìn nìkan lè dá sí ni. ẹ̀rọ àyàgán ti ń dùn mí gan lẹ́nu wọn ti dá wọn gbé. ìyá
máa ń gbé lójúmọ́ Mr. Bọ́lá ọlẹ́ àti ìdá wọn ẹ̀yin nìyàwó bàbá náà ẹ̀yin nìyàwó bàbá ẹ pẹ̀lẹ́ yóò dà fún yín ẹ rò wọ́n lọ a máa mọ tá a máa ṣe àwọn ẹnìkan sí so bóyá ẹnìkan dẹ̀ ń wò mí tó mọ̀ nípa iṣẹ́ kíára so you can please adétun one church so kí family kankan yọjú kó tẹ̀ wá ṣe ẹ́ lò sí wọn please gbà yẹn ní kí bàbá lọ hospital àbí bàbá kí lè bá bọ̀ lọ hospital. problem upon problem ní usage mo gba ẹ̀jẹ̀ agolo mẹ́ta níbo ní usage. ẹ gba ẹ̀jẹ̀ agolo mẹ́ta nígbà tẹ́ lọ hospital nígbà tí mo fi ní máa fún yín lówó kan àwọn èèyàn náà tó fún yín lówó okay which is 75,000. okay so ẹ wá lọ sí hospital. 13% lẹ́jẹ̀ mi. 13%. Èwo ló ń jẹ́ bẹ́ẹ̀? Ó lò ní ẹ̀jẹ̀ yín ṣé wọ́n fún yín lẹ́jẹ̀ sí. Ọgbọ́n tí wọ́n dá sí ni pé wọ́n wá kọ oríṣiríṣi. Wọ́n kọ oríṣiríṣi kí ni? Bíi fruit. Fruit pé kẹ́ máa jẹ. Okun lé báyìí. Mo gbọ́ pé ní wọ́n fún yín lẹ́jẹ̀ pé kò tó náà. Àbí wọ́n náà fún wọn lẹ́jẹ̀? Ẹ̀jẹ̀ mélòó náà fún wọn? Báàgì mẹ́ta la gbà. Báàgì mẹ́ta lọ fún wọn. Gbàtàpàrà tó lọ ṣé wọ́n á ní ẹ̀jẹ̀ yẹn lò pé ká mọ̀ tẹ̀ gba ẹ̀jẹ̀ mọ́ pé wọ́n á ní kí a máa ṣe. wọ́n á ní pé ká máa so àwọn èso kan wọ́n sọ fún wa wọ́n ní ká ṣe pòpòrò ewé ẹ̀jẹ̀ blood tonic kan tó wọ́n gan sáà kọ gbẹ̀rún sáà ní ká máa àti ẹyin pẹ̀lú bọ́ǹfìtì àti milk pẹ̀lú malt pẹ̀lú fanta. Bàbá ṣé bá ń rà wọn nǹkan yẹn jẹ. Ẹ máa gbọ́ owó tó wà lọ́wọ́ mi gbà mí gbọ́dọ̀ parọ́ fún yín bíi 80,000. nítorí wà lọ́wọ́ yín gbà wo. nígbà tí abẹ́rẹ́ àwọn ṣé wàá ń jẹ ẹ wá ṣàrà nǹkan. ẹ̀kan lèèyàn gbọ́dọ̀ rà wọ́n ẹ̀kan lèèyàn gbọ́dọ̀ rà. bàbá lẹ́yìn wọ́n wá ní kẹ́ máa jẹ fruits tó lè fún yín lẹ́jẹ̀ milk àti malt lẹ́yìn yẹn kí wá náà la máa ṣe báyìí. Monday ni mo yẹ tún fẹ́ lọ test ẹ̀jẹ̀ báyìí. ok ẹ wá fẹ́ lọ test ẹ̀jẹ̀ bóyá ẹ̀jẹ̀ yẹn ti tó báyìí. o. bàbá ojú tí mò ń wò yìí ẹ̀jẹ̀ ti pọ̀ mbẹ̀ abẹ́rẹ́ rí nǹkan ni ojú ti wálẹ̀ àṣẹ rí ni kò dàbí ìgbà tí mo gbé wọn lọ́jọ́ yẹn ẹ̀yin náà wojú wọn bá ń gbójú oko gbẹ́sẹ̀ wọn. owó ló wálẹ̀. owó ló wálẹ̀. kí bàbá ló wálẹ̀. wọ́n ní owó ló bí dàbí pé owó ló ṣiṣẹ́ yẹn owó ló jẹ́ kó wálẹ̀. bàbá lówó ló wálẹ̀. a ti ẹ̀ dúpẹ́ bàbá wọn ní kẹ́lómi lọ ṣe nǹkan mi kò ní rí kóbọ̀ ṣe wọ́n ní kẹ́ ẹ máa jẹ fruit ẹ̀dẹ̀ rí jẹ wọ́n rí mọ́ọ̀tì mà bí wọ́n rí mu wọ́n rí mílìkì mà bí wọ́n rí mu ògo ni fọ́lọ́run ìbọn ní ẹ̀ṣẹ̀ ìgbà ẹ̀rí ṣe adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so ògo ni fún Kristi now ẹ wá fẹ́ lọ hospital Monday báyìí láti lọ sọ fún un pé ẹ̀jẹ̀ ti wà o. ẹ̀rọ mi ti máa kọ́kọ́ lọ ṣe test o. ẹ lọ ṣe test àwọn máa fún wa. wọ́n máa fún result ṣe bẹ́ẹ̀ náwó kankan Monday. màá náwó mọ́tò. owó mọ́tò yẹn kéré máa fún yẹn kéré èló lówó mọ́tò. ẹ sà ẹ jẹ́ ká fi sùúrù sí i ṣẹ́rẹ́ owó mọ́tò ọ̀tọ̀ owó test ọ̀tọ̀ owó pé mo fẹ́ rí dókítà ní sí Monday yẹn. èló lówó mẹ́tẹ̀ẹ̀ta. owó dókítà 4,000 owó dókítà tábà fẹ́ ṣe test yẹn ó dàbí 6,500 ni. gbogbo yẹn kéré tó 10,500. owó mọ́tò tó ń gbé wa lọ sí usage ó dàbí wọ́n gbà tó bí i 15,000 lọ́wọ́ wọn. gbogbo ẹ̀ wọ́ 30,000 àbí bàbá ẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀ wọ́ 30,000 màá ní kí wọ́n á fún yín rọ̀lẹ́ ẹ bá ẹ gba àkáǹtì bàbá ẹ ṣe àdúgbò sà. ẹ dìde nínú mo kàn fẹ́ ká yanjú àwọn kankan ni gbogbo yẹn kéré lẹ́yìn ìwé yẹn máa ń kọ́ kíló kan. n tó kàn yẹn ṣe rí ngbọ̀n bá ṣe test tán náà ṣẹ̀ṣẹ̀ máa wá sọ ohun tó bá kàn náà ṣẹ̀ṣẹ̀ máa wá sọ ohun tó bá kàn. bàbá bóun ní jíjẹ bóun ní mímu ṣó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. ẹnu kan gbẹ ni. kí lẹ gbé kí lẹ lẹnu ṣe. ẹnu gbẹ. bàbá mi ò gbọ́ yín. ẹnu gbẹ sẹ kò sówó. ẹnu gbẹ ẹni ẹ sọ pé bàbá mi gbọ́ yín bàbá ní ẹnu gbẹ bàbá ẹnu eléyìí ò gbẹ ẹnu tó sanra yìí bàbá ẹnu eléyìí ó dà ẹ bá ara provision fún bàbá
ẹ bá ra provision fún wọn, provision mílìkì. bẹ́ẹ̀ mílìkì mílò. ṣé ok ṣé wọ́n mu tíì ẹ bá ra tíì fún wọn, ẹ bá ó lè fi rán yàn, ẹ bá ra fún wọn, ẹ rà ká kó sílé wọn kó kún dáadáa, mílò tíì ẹyin ọ máa jẹ yín náà bàbá o. irọ́ wọn fi mí àwọn oògùn yẹn ni o. wọ́n fi mí àwọn oògùn ṣé tútù abájọ wọn jáde pé gbogbo ẹ̀ ló yọ téńté ẹ̀yin lẹ́lẹ́kẹ́ àwọn aṣèjọ ń lẹ́kẹ́. So ẹ bá ra provision bàbá kí bàbá ó tún kú tán. So àǹtí náà wọ́n dẹ̀ ń try ẹ má bọ̀ wọ́n ń try ṣe ẹ gbọ́wọ́ ẹ jẹ́ èdè ẹ̀ǹdè wọ́n ń try bàbá àbíbò ni wọ́n ń try ẹ̀yin ìyẹn kàn bá ń compensate àǹtí yàtọ̀ sí tá à ń fún wọn lóṣù tá à ń fún wọn ò tó nǹkan ẹ kàn bá ń compensate ẹ so ẹ gbọ́dọ̀ ayé dà fún yín now àwọn èèyàn máa pè wọlé nìsín fóònù tá a fi pè wọlé náà ló mú dání wọn ló jẹ́ kíkí ní ẹ dúró báyìí fóònù tá a fi pè wọlé ni no iPhone mi tó ní WhatsApp òun náà ni kí ló dé I know so ẹ bá àǹtí wọn ń try ẹ wò wọn lọ lé mọ́ ọ̀dọ̀ bàbá yìí náà jókòó sí ọ̀dọ̀ wọn náà jókòó sí wọ́n ń jókòó pa ọjọ́ ìlẹ̀ ṣe é lọ lé gẹ̀ẹ́sà. rárá mi lọlé látijọ́ tí mo ti dé ìbàyẹ̀ láti ní oṣù kẹfà. last year láti oṣù kẹfà last year ṣé oṣù kẹfà náà ládébì tá a kọ́lé fún bàbá oṣù kẹfà ni wọ́n lọ lé àǹtí gbọ́wọ́lẹ̀ kan sí ẹ dókè ojú òní tì í ẹ wò ẹni tí ó ràn yín lọ́wọ́ ọ̀run gbé dìde fún ẹ dìde tí ìbá ṣe tọlọ́hun tí ìbá wa ṣe ti àǹtí yìí pẹ̀lú kejì wọn ìyẹn ti lọ bàbá bò ní bá ṣe rí náà. ìbátan a lè díẹ̀. a lè so ẹ̀yin aláàánú lójú ẹ bá wọn àǹtí ìṣe láàánú so ẹ lè máa ta nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ ń ta ń bí. bẹ́ẹ̀ sà. kò dẹ̀ di bẹ́ẹ̀ ṣe ń tọ́jú bàbá lọ́wọ́ bá ń gbé sójú wọn ṣé ẹ lè máa ta nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ ń ta. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. ẹ̀ṣọ́ bíi kí ni. bíi tẹ́tẹ́lẹ̀ food stuff mo máa ń tà pẹ̀lú provision. nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ̀ kàn lè máa ta ń ta. bíi àwọn provision náà ni. provision ìwọ ní ń pè kí ni provision ṣe. àwọn àtẹ. ìtẹ́kànra máa tò síta ń bì. bẹ́ẹ̀ sà. lọ́kàn máa ṣe ẹ bá ń rà ó ẹ máa ṣe indomie kò yẹ yín àwọn kan tẹ̀yàn máa ń gbọ̀n sẹ́mọ̀ tẹ́kàn máa tà kí náà lè máa tà náà níta ń bí tẹ́kàn gbé àbí bàbá bí àtẹ náà ni sẹ́mọ̀ pé yóò hẹ́pù yẹn náà. irú àwọn kan tó ní kí n máa lò yẹn. àwọn drinks gbogbo ẹ̀. a máa rà á. kí ló lè máa tà ń tà. bọ̀dá ìrìn bọ̀dá. Ngọ mineral biscuit sweet. Ẹ jẹ́ máa ta indomie nǹkan indomie tútù. Ẹ̀yà ẹ jẹ́ máa ta. Mọ́ bá wà ẹ̀gbọ́n ti wà ẹ̀ bọ́ bá rí 250. Kó máa ka. Bá ń gbójú wọn. Ó máa ka. Bá ń gbó wa. Mo ní tó máa rí 250 bọ́ sí wa yìí. Owó ni o, dájú. Owó ni o. Ẹ má kúnlẹ̀. Mi sà àǹtí try ẹlẹ́dàá yí àtọ̀run gbọ́. Wọ́n sì ń bí ẹlẹ́dàá wọ́n wà ń bí wọ́n wà ń bí. Wọ́n wà ń bí ẹlẹ́dàá náà mọ̀. So wọ́n try no wọ́n try. So she has committed herself for this service. Wọ́n commit ara wọn fún iṣẹ́ yìí. Olú máa ń bí mi nínú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo lóun ló máa ń bí mi nínú lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ẹni tó lọ yẹn tó bá ń complain. Máa gbé kí ló ń complain o. Lẹ́yìn kó fọjọ́ kó gbálẹ̀ kó pọn mi ó tán. Ẹni tó wá ń fèsì iṣẹ́ yẹn gangan kọ́. Àbá ẹ bá jà sọ yẹn àwọn náà ń fèsì ẹjọ́ àbí. I know. Abẹ́rẹ́ bá ti ń rẹ́rìn músẹ́ bá ń gbójú wọn. Nǹkan tá bá lè bá ń ṣe fún wọn. Ẹ jọ̀ọ́ ilé àtọ̀nà yóò ní dàrú. Kò ní ìdí yìí ní ẹ̀bẹ̀bẹ̀ yìí ni. Èmi lèmi ń báwọn èèyàn mi sọ̀rọ̀. So mo kàn fẹ́ kẹ́ẹ̀kan máa ta nǹkan wájú tá ń bí. Kẹ́yìn náà máa lọ́wọ́ personally. Yàtọ̀ sówó oṣù mo mọ̀ pé ń tọ́jú mọ́mì tiyín náà. Àwọn náà ní ìyá àgbà yẹn máa wá ń kí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn ní ìyá àgbà bet wọ́n commit ara wọn sọ́dọ̀ bàbá yìí. Ẹ pè wọlé kẹ́ kí bàbá káwọ́ wo ń ta lè ṣe fún àǹtí káwọ́ ń ta lè ṣe ṣé wọ́n ti wo mẹ́sẹ̀gì o ti wo mẹ́sẹ̀gì so ẹ wá máa ń pè so 7054
900-751. So bàbá máa lọ hospital tiwọn wọ́n bá ti lọ hospital wọ́n máa wò bóyá ẹ̀jẹ̀ yẹn ti tó wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá carry out nǹkan wọ́n máa ṣe fún wọn bẹ́ẹ̀ báyìí kí bàbá àníkàn máa jẹun kàn máa jẹun. Ìyá àbẹjọ máa ráyè lé ọ̀sẹ̀ yìí ní bẹ́ẹ̀ dé wọn àbí ọjọ́ wo ní bẹ́ẹ̀ dé wọn ọjọ́ wo ló bọ́ sí ìyá àbẹjọ máa ráyè lé wọ́n ní ọmọ aráyè ò lé ọmọ aráyè náà lé tẹ́lẹ̀ sọmọ aráyè ò lé ni ọmọ aráyè burú bẹ́ẹ̀ ìyá àbẹjì olúwadùnmí nínú àwọn bẹ́ẹ̀ ọmọ aráyè kulẹ̀ lé ní tiwọn so gbogbo báyé ṣe lè tó ayé ò ní rí wa mú. Àmín Jésù Kristi. Àdúrà mi nù. So kí mò ń sọ lọ náà ẹ rán mi létí. Ẹni bàbá máa lọ sọ́sítà. So bàbá wọn lọ sọ́sù bẹ́ẹ̀ kí bàbá máa jẹun kán jẹun provision gbogbo ẹ̀ kán wà òkè káyé wọn kán ṣe kán máa jẹun so kán ṣe jẹ́ obìnrin màmá yìí mo fi ó bẹ̀rẹ̀ nǹkan ta yìí mo fẹ́ ká bẹ̀rẹ̀ nǹkan ṣé wọ́n ti ń kọ́mẹ̀ntì ni mo fẹ́ ká bẹ̀rẹ̀ kankan níta yìí anything mo fẹ́ ká bẹ̀rẹ̀ nǹkan. I want us to start something. Mo fẹ́ ká bẹ̀rẹ̀ nǹkan níta yìí. So ẹ̀yin tẹ́ fẹ́ kí bàbá then family bàbá please ẹ jọ̀ọ́ please mo ń bẹ̀ yín ni ẹ wá wo bàbá náà bàbá ilé wa òkè bàbá ẹ náwó bàbá wa òkè bàbá àwọn health challenges tó ń dìde sí wọn ni kí ni yóò gbọdọ̀ kọ́ ti o. So kò gbọdọ̀ kọ́ ti o so health challenges normal ló ń dìde sí mélòó health challenges tó dìde sí bàbá òun ló ṣe bákan bàbá wà òkè bàbá ẹ̀ náwó yín dáadáa káwọn èèyàn rí bàbá ń náwó àlàáfíà náà wà so ẹ máa ẹ pè wọlé kí bàbá ẹ pè wọlé 07054900751 ẹ pè wọlé ńgbà tá a bá fi parí ètò Ọlọ́run yanjú ọ̀rọ̀ àǹtí. Àmín Jésù. So mo fẹ́ kàn níta yìí wọ́n kàn kankan síbẹ̀ o kó kàn máa gbé kínní ẹ̀ kalẹ̀ because ìgbà míì tán bá ṣiṣẹ́ tí bàbá bá ti sùn wọ́n kàn máa ń jókòó kalẹ̀ síbí àbí tí bàbá bá ti tọ́jú bàbá ti sùn àwọn kàn máa ń jókòó wọ́n kàn ṣe báyìí mo máa ń rí wọn tí má kọjá màá rí wọn màá ní wàǹtí wọ́n kàn ṣe báyìí so Ọlọ́run dẹ̀ dùn yín nínú ó dẹ̀ dùn tí mo sọ lọ lọ́dún iná owó táyé náà fi tọ́jú mọ̀mọ́ yín torí àwọn náà ní arúgbó mọ̀mọ́ yẹn ò lè mọ̀ wà mọ̀mọ́ yẹn dáa gan tí mọ̀mọ́ yẹn bá ti dé mọ̀mọ́ yẹn wá kí mi mọ̀mọ́ yẹn ló ná 1000 sí mi bí lọ́jọ́ tí mo ti bẹ̀ dé dáàdì owó eré ìjẹ́ mà pé àǹtí ó tún lọ rán sùtánà white nígbà mo ṣe bẹ́ẹ̀ dé nínú àìní sùtánà tẹ́ pé yóò bó ṣe wà yẹn nothing less than 15,000 ó dẹ̀ tún lọ rán ó tún gbé wá mo wọ sùtánà yẹn ó fit mi bàjẹ́bàjẹ́ wọn làwọn èèyàn láìkì jù lára mi mo gbàdúrà ẹ ó rí ìrànlọ́wọ́ kọ́ ti wọlé ẹ ó rí àánú gbà ojú òní tí ọ̀tá òní yọ ni ẹ jẹ́ ń gbé kọ́ hello ẹ ra mà. Yes sir, mo ti send message ma send 50k sí àǹtí yẹn. Ẹ fún àǹtí yẹn fún 50,000. Ilé àtọ̀nà yóò ní dàrú o. Ẹ ṣe inú mi dùn ayọ̀ mi kún I'm happy right now I'm happy right now I'm happy right now I'm happy right now I mean right now I'm happy. Ẹ ṣe mọ́mí yétì ẹ rọ̀wọ́ Ọlọ́run ojú òní tí aláàánú dìde sẹ́yìn náà in the name of Jesus ẹ ṣe ma thank you ma mo dúpẹ́ ma màámi ẹ ṣe orí nǹkan báyìí orí nǹkan báyìí ẹnìkan fún bàbá sóbè 15,000 ó dẹ̀ fáwọn náà 5,000 láti Dubai so ẹ jẹ́ máa wo ohun tí ó ṣẹlẹ̀ ó yẹ má bá ń pè wọlé jàre má bá ń pè wọlé kí àwọn ti báyìí 50,000 bí ṣe ẹ bẹ̀rẹ̀ nǹkan ẹ ṣọ àyùṣọ ojú bá ń lọ nítorí dákẹ́ máa ní sùúrù nìyẹn ó máa ń dákẹ́ máa ní sùúrù ṣe mí ìró Ọlọ́run àlàyé ń gbọ́ mí ìró mo jókòó iná mo kàn ń rò pé màmá yìí try ó yẹ kó náà jẹun ògo kò kàn yẹ kó fẹ́ jẹ́ pé sálárì èlò kí ó tó gba sálárì ọ̀ngàn ó ti fowó pa àwọn nǹkan kan káàkiri so ẹ rọ̀wọ́ Ọlọ́run ẹ rí àánú gba ojú òní tí ẹ bá wo mélòó ni so ìwọ́de mú kò nà ókè kọ́ yẹn ń wọlé mọ́ bá. nẹ́tíwọ́ọ̀kì ni o yóò ní mélòó nẹ́tíwọ́ọ̀kì ni o.
ọ̀dọ̀ tí ẹ ń kọ́ ọ̀dọ̀ tí ẹ ń kọ́ ń gbọ́ mẹ́rin ṣé wà pín ṣé ó kò kọ́t ẹ̀yà nẹ́tíwọ̀kì ní tẹ́lẹ̀ o wọ́n kò wọlé gbé máa gbé mẹ́yẹn máa gbé kó gbé sí bàbá wọn sọ̀rọ̀ torí òun ló di fóònù yẹn mú ọ̀dọ̀ ẹ̀ láti ń lo wifi ó yá mò ń gbọ́ ẹ kí wọn náà. kí ló láwọn ṣe. ilé àtọ̀nà yóò ní dàrú ẹ ṣe mo dúpẹ́ o. wọ́n fún bàbá 50,000. ẹgbẹ́ òkò délé o. wọ́n fún bàbá 50,000. òkè lẹ́wà ẹ̀ ní jábọ́ lórúkọ Jésù òyìnbó ń bẹ̀ o. wọ́n fún bàbá 50,000. wọ́n dẹ̀ fún ẹ̀yin náà 50,000. ẹ̀rí nǹkan báyìí wọ́n ti fóbìnrin 100,000. I'm happy right now. Okay, I'm happy right now as in right now I'm happy pé obìnrin yóò jèrè làálàá. àmì Jésù. now yóò pé ọdún kan ní next month. bẹ́ẹ̀ni sà. tó ti ń tọ́jú bàbá. bẹ́ẹ̀ni sà. yóò pé ọdún kan kò dẹ̀ kú o. bẹ́ẹ̀ni sà. kálẹ́ lómi ni yóò ti sú bàbá ṣé tòótọ́ ni. ká ní ẹlòmíì ni a ti sú. a ti lọ mo rí lójú wọn ó ní faradà ó dẹ̀ nífẹ̀ẹ́ nínú chọ́ọ̀chì yẹn mọ̀ sí dáàdi 100 ọba tó pè mí 100 èmi yẹn sọ 100 1 million ní mi yẹn sọ 100 5 million 10 million. ẹ máa pè mí 100 ní sọ́ọ̀sì my daddy 100 kọ 50 ni so ẹ ṣé mo dúpẹ́ mo bá ń gbé kọ̀ yẹn tó bá ti gbé jẹ́ máa gbáriwo rẹ láti bẹ̀rù ni o jẹ́ máa gbáriwo láti bẹ̀rù wọ́n dẹ̀ fún máa 50 àbí ẹ bá 65 báyìí ẹ bá ń ṣòwò yẹn sí bàbá owó tí mo sọ ẹ bá ń ṣe 30,000 mo ti commit ara mi síbẹ̀ yẹn so owó mọ́tò àbí owó mọ́tò owó dókítọ̀ àtowó owó tẹ́sítì owó dókítà àtowó kíní àbí èmi ṣe yẹn fún wọn ẹ bá ń ṣe instantly ẹ jí bàbá òwúrọ̀ láti àmín bá ń gbé àwọn kọ́ yẹn ó yẹ pé wọlé ẹ rọ̀wọ́ lọ́n family bàbá ẹ dákun ẹ wá mo bẹ̀ yín ẹ̀yin kan méjì ní kó wá ẹ tiẹ̀ wá wò wọ́n mo fẹ́ yí ọmọ yín I want to mo fẹ́ rí yín kí n dunnú bàbá rèé láti last year ọlọ́mọ ni bàbá ṣé kò pọ̀dún kan lóṣù yìí. àti sọkọ jágan. ó ti pọ́dún kan báyìí ó ti pọ́dún kan báyìí ẹ̀mí àwọn wòlíì ọ̀hún yẹn la dé sí church ọ̀hún yẹn la dé sí ilé arúgbó bàbá dé sí náà yẹn may la lọ gbé wọn may ni gbogbo nǹkan yẹn àbí may ni ó ti pọ́dún kan báyìí kíní ọjọ́ ń yá o so it's just a month I'm happy right now mo ti gbọ́ náà tí má tẹ̀sẹ̀ gbọ́ nǹkan ni I'm happy right now I'm happy right now I'm happy ẹ má bá ń kọ́ pé I'm happy right now ó ti dá ṣé mo á ní ẹ sọ́dún rí ni bàbá ọlọ́run yóò bàbá ọlọ́run yóò wò yín sàn báwọn obìnrin ti fóbìnrin yẹn lówó sí wọn báwọn obìnrin ti fóbìnrin yẹn lówó sí mo kọ́ bẹ̀rẹ̀ nǹkan ẹ bẹ̀rẹ̀ nǹkan ni o níta bá bẹ̀rẹ̀ máa gbé o ní ẹ ti bẹ̀rẹ̀ nǹkan o ẹ gbọ́ anything indomie spaghetti bó ṣe tébù àwọn yẹn ṣe tébù ẹ gbé tébù síbẹ̀ yẹn ẹ wà gbé tébù yẹn ò ní ga jù afẹ́ pálí indomie spaghetti mi ò fẹ́ bisikíìtì kí ni àtàṣe wá jẹ àbúrò yẹn wò lélẹ̀ àtàkù àlùbọ́sà ni ẹran dídín ni 07054900751 ìwọ ló gbé kọ́ àwọn èèyàn ń pè o meanwhile mi ò ti máa send message bẹ́ẹ̀ open message ṣíwo message àti máa wọlé mọ́kànlá tí mo ti ká ti 80 láti US wo mi àti wọlé mo ti sọ pé owó ti wọlé wọ́n fún bàbá 25,000 wọ́n dẹ̀ fóbìnrin náà 25,000. gbogbo ẹ̀yin olóore wa tẹ́ ń lò fún wa lágbàlá Gabriel ilé àtọ̀nà yín Olúwa kóògùn èṣù máa wọ bẹ́ẹ̀. ń bọ̀lẹ̀ ti gbọ́yùn ẹ tún kọ́ náà. gbogbo ẹ̀yin olóore wa tẹ́ ń lò fún wa lágbàlá Gabriel ilé àtọ̀nà yín Olúwa kóògùn èṣù máa wọ bẹ́ẹ̀. ìyá Bọ́lá rẹ̀. ẹ mọ̀ pé wẹ́pọ̀n owó le gan. bàbá ní wẹ́pọ̀n owó le gan.
ọlọ́run máa ṣà ní bàbá sùwé bèbí ẹ lè change ẹ lè change. àwọn fara dání dájú. bàbá sùwé alátúkẹ́ àtúrẹ́. ẹ máa ń jà. àwọn máa ń bínú àtúgbẹ́ irọ́ ni àtúparí ẹ̀. irọ́ ni nítòótọ́ ẹni bàbá ẹ jókòó síbẹ̀. mi ò ní dáhùn tó wá pè mí ní dáhùn ni aláṣẹ wá pè mí kódà Bọ́lá máa bọ̀. ó yá máa bọ̀ mọ́ bínú Àdùkẹ́ ọmọ Olúkẹ́ ọmọ bá díẹ̀ bá kú mílíkì àti mọ́tò là ń mu má bínú Bọ́lá. bọ́ mo ti sọ tẹnu mi. ẹ sọ tẹnu yín ìyẹn ti lọ́n tiẹ̀ nítorí ẹ̀ ti jábọ̀ ò lè padà sẹ́nu mọ́. láíláí. bá a wo mẹ́sẹ̀gì bọ̀dá yìí wọ́n ti máa ń fọ́n tó lẹ́sàn-án àbí ó jẹ́ 125 n bá jẹ́ máa rí bí 250 àbí 300 kọ́ bẹ̀rẹ̀ kankan. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ kọ́ bẹ̀rẹ̀ àgbẹ̀dẹ ẹ pẹ́ fún wa So, onírẹ̀yìn. àmín. lágbára Ọlọ́run ẹ̀ ní jábọ́ ẹ̀ tí mókè ẹ̀ ní jábọ́ lórúkọ Jésù gbogbo ibikíbi táwọn ọmọ yín bá ń dé tán bá dàgbà tán bá ń lọ tán ń bọ̀ àwọn máa bá àánú Ọlọ́run pàdé arúgbó wòlíì lọ́lọ́run máa ṣe yín o ikú ò ní pa yín fún wa ẹ máa pẹ́ fún wa lórúkọ Jésù. àwọn first customer rèé ò bá wọn sọ̀rọ̀. àwọn fọ́sùnmọ̀ àwọn rèé. àwọn fọ́sùnmọ̀ níbo ni wọ́n wẹ̀. ẹ bá wọn ló dúró yìí. ẹ bá ń gbé àwọn ọkọ yẹn èyí tó di fóòmù lọ́ọ̀kan bá ń gbójú ẹ lọ́ọ̀kan òun ló di wifi mú o òun ló di fóòmù lókè tẹ̀lẹ́ o alàgbò nípò mélòó. ọyá bá ń wò kí lẹ́ni ẹ sọ gbàgbọ́ pé wọlé o kálọ́wọ̀ mi fóònù wà ní kò ní ìdíkà sún síbi yẹn gan máa tún gbà sílẹ̀ náà. Support for the lady taking care of Baba Suwe, 10,000. 10,000. ẹ ṣé o ẹ ṣé adúpẹ́ o ní àtọ̀nà yóò ní dàrú o wọ́n ṣe mo dúpẹ́. òkè lẹ́wà ẹ̀ ní jábọ̀ o wọ́n ti máa fún 135. èmi náà fún yín ní nǹkan àwọn sanwó oṣù láti gba nǹkan lọ́wọ́ mi kí n tó fún yín lẹ́yìn owó oṣù àwọn tá a máa ń sanwó oṣù fún wọn máa lọ bí ọgbọ̀n ẹ rà ànúgbà ẹ rọwọ́ lọ bàbá àwọn tó ń tọ́jú yín ẹ dúpẹ́ lọ́wọ́ wọn ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. wọ́n ní ọpẹ́ olóore àdá ìdátán. báwo mo yẹ fẹ́ sọ̀rọ̀ ju pé ẹ ṣe torí mo mọ̀ pé àánú ni mo rí gbà. wọn ò fi ń lẹ̀ bàbá ìkéde tẹ̀ sanwó fún nígbà mo ń ṣe birthday bàbá fowó ránṣẹ́ sí mi o bàbá ní ẹ lọ bá ń fàgbàlá Gabriel lówó nígbà máa wọ envelope sà ló bá di 1 2 3 4 5 6 7 8 9 10 bàbá fi 10,000 ránṣẹ́ sí mi 10,000 mo ní ẹ̀ẹ́dẹ̀ gbà lọ́wọ́ bàbá wọn làwọn gbà bàbá ló ní káwọn fún mo ní à bàbá ń bàbá tá à ń tọ́jú wọn ní bàbá sọ pé táwọn ò bá fún mi pé inú àwọn ò lè dùn pé bóòlù máa ṣe máa ṣe bẹ́ẹ̀ di táwọn ò ní lè náwó sí mi mo nínú change tá a dá fún yín ẹ tún mú 10,000 tó fún mi bàbá náà wọ́n lawọ́ kálẹ́ lómi ni àníṣe bá gbàlá Gabriel kó rẹ̀ mí bẹ́ẹ̀ wọ́n tún nínú in tí wọn ò ní wọ́n tún mú jáde wọ́n tún fi ránṣẹ́ sí mi bàbá mo dúpẹ́ o mo dúpẹ́ o mo mọ oore o àwa náà ò lè sanjọ́ ṣẹgbọ́ àjẹsà àti ẹ̀ ti ń sanjọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ti ń sàn ní ti ń sanjọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ìgbà wọn bẹ́ẹ̀ de yín ó ti kọjá. ó ti kọjá oṣù wo kọjá June ni o June lẹ pè fún mi o ẹni June 29 ó dàbí June kì í lẹ pé nígbà tí mo sọ̀rọ̀ tọmọ mi pé mo ní June 12 lọ́mọ mi ẹ wá ní mọ́ǹtì kan lẹ́jọ́ ọjọ́ ó máa ń bẹ. kí ló sọ náà kí ló sọ náà ó máa ń bẹ ó máa ń bẹ tó bá wo mẹ́sẹ̀gì rẹ̀ àwọn ní ó máa ń bẹ. kò lè sa June 12 mi kì í fẹ́ pè lójú àwọn èèyàn. June 12. ẹ̀dọ́rọ̀ àwọn ọ̀rẹ́ mi ọmọ June 12 ni wọ́n máa ń pè. democracy àbí nǹkan. kí wàá ló túmọ̀ sí pé ẹ̀fẹ̀ káwọn èèyàn wáyé. pé mo pa Abíọ́lá. ọ̀rọ̀ bàbá yìí ti sùn. Suwe ẹja máa lọ wọ́n bá kí ló bá ti fún ọ ní 135 ẹ̀jẹ̀ tí wọ́n á orí mọ̀mọ́ wọn fi orí ó dáa dàbẹ̀ bàbá yẹn rà ànúgbà Monday ń lọ hospital àbí orúkọ Jésù Ọlọ́run yóò bá yín lọ Ọlọ́run yóò sìn yín lọ àánú ó sọ̀rọ̀ Ọlọ́run yóò gba gbogbo Ọlọ́run yóò gba gbogbo ẹ ò ní rí ìnira Ọlọ́run yóò wò yín sàn ẹ ò rí wòsàn pátápátá ẹ ò yìn Ọlọ́run gbóni fún Jésù Jésù Olúwa ẹ mọ bá ń bá bàbá béèrè fún àánú Ọlọ́run àánú ẹjọ́ àbí kí ni ká máa béèrè fún àánú ẹni kókó àánú ló ṣe kókó torí mi mọ̀ ń ṣe
mi mọ̀ ń ṣe o rárá mi mọ̀ ń ṣe ẹ mọ̀ ẹlòmíín wà tó yẹ pé ibi tẹ́ gbà kọjá báyìí ibẹ̀ lòun náà dẹ̀ gbà kọjá ejò dẹ̀ sàn tíntín báyìí ló yẹ kẹ́ tíntín ló kù tẹ̀ ejò yẹn mọ́lẹ̀ o bọ́ọ̀lù akọni sún ìrù ẹ̀ jáde tó bá dẹ̀ sí ń bọ̀ eléyìí tibí tó ń bọ̀ yẹn kì í ṣe pé ó ṣe lọ́hùn ṣùgbọ́n àsìkò ẹ̀ ló tó so mo dúpẹ́ fọlọ́hun kò síjọ́ tó bá ti béèrè fáànù báyìí kílẹ̀ ẹjọ́ yẹn tó ṣú màá rí gbà. ṣe àdúpẹ́ o. wọ́n ná fún bàbá 20,000 bẹ́ẹ̀ni wọ́n bá tí 5,000 wọ́n ti fún ní 140,000 ilé bàbá ní. bàbá wà ní 85. 85,000. ó rìn bí mọ́lẹ̀ látẹ̀kàn yẹn ni. bàbá ti bẹ́ẹ̀ ń jẹun provision àbí oúnjẹ. ẹjọ́ yẹ kó gbowó jù mí lọ. àwọn fẹ́ bẹ̀rẹ̀ business ni bàbá àbíkọ́ tó da owó tí ń pọ̀ mọ́ tí wọ́n. àbí. èmi náà fẹ́ máa ka ta ẹ̀ mo fẹ́ máa ta káàṣà jàǹdí. kékeré náà fẹ́ máa ta káàṣà káàṣà ṣe tí wàá di mú ìdí ni à ń gbójú ẹ̀ ṣe tí wàá di mú ìdí ni. èmi rò pé wọ́n ní mú ìdí ìṣe lọ ní. níbo ní lọ kó lọ́bì ẹ̀ kan o ẹ̀yà gbogbo la èwo ló wá yàn wọ́n tà sí kílódé òun láì yín ni aláwọ̀ ìṣọ́ mi ọ̀rọ̀ ẹ̀ ti sú mi. ẹ ṣe sà. olúwa ṣe ṣeun àdúpẹ́ o onírà yín o kò ní sú yín o. àmín gbàgbé ẹ̀ ṣe kó lọ́ọ̀kì. dáàdi débi. ẹ bá bọ kílódé ló ní bàtà yàwó ní bàtà yàwó ní bàtà ẹ kú iṣẹ́ o yes sir. ẹ kú ọjà o yes. ẹ máa ta o tàbí òní ẹ máa tẹ̀síwájú o àmì jésù. bó lọ́jà fine. bàtà rè sábà yín hàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. ẹ polo fáwọn tó wà níbí. ẹ wá bá ara jọ. ẹ ra bàtà ẹ ra bàtà ẹ ra bàtà ẹ ra bàtà. yes. Okay. God bless you. Ẹ wọ ẹja lọ. Kí ló kàn? Ẹ ń dúpẹ́ lọ́wọ́ àbí? ìṣẹ́jú méjì lábẹ́ aṣọ. Okay. Mo tàbá parí àbí? ẹ máa ra bíi sọ́dọ̀ mi. Ṣé máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Yóò ṣe ṣe ẹ má wọlé yóò ṣe ṣe ẹ má dìde ó yẹ dúpẹ́ ká máa lọ. ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lókè òkun ní nàìjíríà mo dúpẹ́ ojú òní ti yé o àdélébáre àrìnàkórè àkòyà ìpè wọn ò ní fòpin yín ránṣẹ́ sílé o ẹ ṣé mo dúpẹ́ o God bless you ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé o dáàdi. ẹ jẹ́ ká àǹtí yẹn náà dúpẹ́. ẹ ṣé o ẹ ṣé adúpẹ́ gbogbo ẹ̀yin olóore wa gbogbo ẹ̀yin tí ẹ ń lò tẹ́ ń ṣèrànwọ́ fún Alóyè Àgbàlá Gabriel kò ní sú yín kò ní rẹ̀ yín o òkè òkè lẹ́ máa lọ ẹ̀ ní jábọ́ o lágbára Ọlọ́run gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà lókè òkun ní Nàìjíríà ní gbogbo àyíká ẹ̀ délé báre lágbára Ọlọ́run ẹ̀ ní délé bòkú o ẹ̀ yé ẹ̀ yàn o lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. ẹ ṣé o.